ara mẹ́rìírí mo rí orí ológbò látẹ o. Ọkùnrin afurasí ọ̀daràn kan ní òun he agbárí orí èèyàn nínú gọ́tà àbẹ́ ẹ̀ wá gbà wá láì ṣe àwọn járíbólà. Ọjà ilẹ̀ wàrà ọmọ ẹran ṣèdégbà. Ọkùnrin afurasí ọ̀daràn kan tórúkọ rẹ̀ ń jẹ́ Razak ni wọ́n ti fi gbòòrò òfin gbé báyìí fún ẹ̀sùn pé wọ́n ká agbárí orí èèyàn 3 mọ́ lọ́wọ́ ní agbègbè Ayọ̀bọ nípínlẹ̀ Èkó. Ọkùnrin afurasí ọ̀daràn ọ̀hún Razak ní ń gbé àwọn agbárí orí èèyàn náà lọ láti ibìkan síbìkan nígbà tí ikọ̀ ọlọ́pàá táwọn ń dáyàn dúró ṣe àyẹ̀wò dá dúró náwó gan. Àwọn ikọ̀ ọlọ́pàá náà ni wọ́n ní àwọn rí ọkùnrin afurasí náà Razak tó gbé àpò ọ̀rá dúdú kan lọ́wọ́ tí wọ́n sì ní kó jẹ́ káwọn wo ohun tó wà nínú àpò náà, ṣùgbọ́n tí àròyé rẹ̀ kò nítumọ̀ kankan. Ọ̀tọ̀ ni ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀, ọ̀tọ̀ ni ohun tí ó ń sọ. Nípa èyí ni àwọn ikọ̀ ọlọ́pàá náà pinnu láti wo ohun tó wà nínú àpò náà tí ó gbé lọ́wọ́. Báyìí ni ikọ̀ ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ sí àpò ọ̀hún tí wọ́n sì bá agbárí orí èèyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àpò ọ̀rá dúdú náà. Ó mà ṣe o. Lẹ́yìn tí ó rí i pé ọwọ́ pálábá òun ti ségi, tí ó rí i pé ilẹ̀ ti mọ́ bá òun, báyìí ló bẹ̀rẹ̀ sí ní wa omi lójú pòròpòrò, sunkún bí egbére tó sì ń sojú àánú kábàámọ̀ ohun tí ó ṣe ayé rẹ̀. Ariwo tó ń pa ni pé ayé òun ti bàjẹ́. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù kínní ọdún 2023 nínú fọ́nrán kan tó jẹ́ gbígbé jáde sójú òpó abẹ́yẹfò Twitter nípasẹ̀ Ọláolúwa ṣàfihàn ọkùnrin afurasí ọ̀daràn náà nínú ẹ̀wù aláwọ̀ búlù tí ó sì bọ́ ṣòkòtò brown ni wọ́n ṣe àfihàn rẹ̀ tó ń bomi lójú bí egbére. Nígbà tí wọ́n bi léèrè ibi tó ti gbé rí agbárí orí èèyàn náà, Razak dáhùn ó wí pé òun rí agbárí àwọn ènìyàn náà he nínú gọ́tà. Nínú àlàyé rẹ̀ ó ní ọmọ òkú ọ̀run ni òun, bàbá òun ti papòdà. Ó ní níṣe ni òun déédéé rí àwọn agbárí orí èèyàn náà nínú gọ́tà lówùúrọ̀ kùtù lágbègbè Ayọ̀bọ nípínlẹ̀ Èkó. Ó ní níṣe ni òun gbé àwọn agbárí orí èèyàn náà fún lílò òun ni o, òun kò gbé lọ sí ibì kankan. Ó ní òun mọ̀ pé ìwà ọ̀daràn tó tako òfin ni òun hù níwà, àmọ́ òun bẹ̀ wọ́n kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bojú àánú wo òun. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Benjamin Hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, jẹ́ kó di mímọ̀ pé ẹjọ́ ọ̀hún ti jẹ́ títaari sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ tó ń rí sí ìfimúfínlẹ̀ ìwádìí lórí ìwà ọ̀daràn, ẹ̀ka tí ó wà ní Yaba fún ìtẹ̀síwájú ìfimúfínlẹ̀ ìwádìí. Ó sọ wípé orúkọ afurasí ọ̀hún ni Razak Aṣíwájú, ẹni ọdún 55 45 years. Afurasí ọ̀hún ni wọ́n fi gbòòrò òfin gbé lásìkò tí àwọn ọlọ́pàá dá àwọn èèyàn dúró ṣe àyẹ̀wò lópòpónà. Ó ti wá pàrọwà sí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ibi, pa ẹni ẹlẹ́ni lẹ́kúnjayé kí wọ́n ó lọ tọwọ́ ọmọ wọn bọṣọ pé òfin ò ní káàánú ẹnikẹ́ni. Ẹni tí ó bá ṣẹ̀ sí òfin yóò jìyà, yóò sì jẹ ewé yá lábẹ́ òfin. Ariwo tí afurasí ọ̀daràn náà mú bo ẹnu tó ń pa ni pé inú gọ́tà ni òun ti gbé he àwọn agbárí náà, àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹni gbépo lọ́jà ò jẹ̀bi bí ẹni gba epo sọ̀kalẹ̀ lájà. Ìròyìn gbéyẹ̀wò ló ń dé sétí ìgbọ́ yín àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì DriveTv. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa, ẹ subscribe sí YouTube channel wa
kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Chloe. DriveTv, driving you around the world.